A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ìjọba àpapọ̀ ti ṣe àfihàn ìgbésẹ̀ láti mú 12,400 àwọn dókítà oníṣègùn òyìnbó tí wọ́n jápa kúrò lórílẹ̀-èdè padà bọ̀ sílé. Ọjọ́ Ajé ni ààrẹ bu ọwọ́ lu òfin lórí ètò ìlera láti lè yanjú ìṣòro tó ń mú àwọn dókítà jápa kúrò lórílẹ̀-èdè. Mínísítà tó ń ṣàmójútó ìlera àti ìgbáyégbádùn akàwégboyè Muhammad Pate ni yóò ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X nírọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun. Ó ní 67% dókítà tí wọ́n kẹ́kọ̀ọ́ gboyè lórílẹ̀-èdè ni wọ́n ń ṣiṣẹ́ ní United Kingdom nìkan, gẹ́gẹ́ bí Pate tí ó farahàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ṣe sọ. Ó ní àwọn ọmọ orílẹ̀-èdè jáfáfá, wọ́n mọṣẹ́ wọn níṣẹ́, kò sí níbi tí wọ́n wà tí wọn kì í tayọ. Ọ̀pọ̀ òṣìṣẹ́ ìlera ni wọ́n ti fi orílẹ̀-èdè sílẹ̀ fún ìgbé ayé ìrọ̀rùn greener pastures tí ó wá ń mú kí iṣẹ́ pa àwọn akẹgbẹ́ wọn tó kù lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Labour nínú ìdìbò ọdún 2023, Peter Obi ti ṣe àbẹ̀wò sí olórin ilẹ̀ Nàìjíríà Paul Okoye àti ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin tí wọ́n jọ ń ṣiṣẹ́ orin Jude. Bí a kò bá gbàgbé wípé fàákájà tí ó wà láàrin àwọn ẹbí Paul tí gbogbo ènìyàn mọ̀ sí Rude Boy àti ìbejì rẹ̀ Peter pẹ̀lú Jude, èyí ló fa àbẹ̀wò tí Obi wá ṣe sí wọn. Àìpẹ́ yìí ni Rude Boy sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò wípé ìbejì rẹ̀ pè é lẹ́jọ́ sí ọ̀dọ̀ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC tí ó yọrí sí bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú un. Ṣùgbọ́n nínú lẹ́tà ọjọ́ Ajé ni Peter ti sẹ́ ẹ̀sùn yìí bí ó ti ṣàlàyé wípé òun kàn fẹ́ mọ èyí tí í ṣe òótọ́ ọ̀rọ̀ ní lórí iléeṣẹ́ ìkọ̀kọ̀ tí wọ́n dá sílẹ̀ Northside Music tí wọ́n ní ó jẹ́ ti Jude Okoye àti ìyàwó rẹ̀ Ifeoma. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Rude Boy kọ ọ́ sí bí ó ti dúpẹ́ lọ́wọ́ Peter Obi fún ìrànlọ́wọ́ rẹ̀. Bí a kò bá gbàgbé wípé Paul àti Peter Okoye jẹ́ alátìlẹyìn gidi fún Peter Obi nígbà ìpolongo ìbò ààrẹ fún ọdún 2023. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn Take It Back Movement tí wọ́n wà lára àwọn alákòóso ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára End Bad Governance tí ó ṣẹ̀ṣẹ̀ kásẹ̀ ńlẹ̀ ti lérè láti bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn mìíràn jákèjádò orílẹ̀-èdè lórí àbádòfin tuntun tí ìjọba ṣẹ̀ṣẹ̀ gbé síta lórí orin orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn jábọ̀ wípé àbádòfin tí ó fẹ́ fi ìyà jẹ ọmọ orílẹ̀-èdè tí ó bá kọ̀ láti kọ orin orílẹ̀-èdè ni wọ́n ti fi ránṣẹ́ sí ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas ni ó ṣe àtìlẹ́yìn fún àbádòfin yìí láti kàn án pa owó ìtanràn mílíọ̀nù 5 náírà tàbí ẹ̀wọ̀n ọdún 10 tàbí méjèèjì fún ẹnikẹ́ni tí ó bá ba ohun ìní orílẹ̀-èdè jẹ́ tàbí tí ó kọ̀ láti kọ orin orílẹ̀-èdè àti ẹ̀jẹ̀ rẹ̀. Nígbà tí wọ́n fèsì ní ẹgbẹ́ Take It Back Movement sọ nínú àtẹ̀jáde tí alákòóso Jùwọ́n Sànyàolú bu ọwọ́ lù wípé kí wọ́n tètè ju àbádòfin ọ̀hún sígbó, kí wọ́n má dá lábàá àti sọ ọ́ dòfin. Kàkà bẹ́ẹ̀, kí ìjọba darí okun àti agbára wọn sórí bí wọ́n ṣe yanjú ìṣòro tí ó dá fàákájà sílẹ̀ lórílẹ̀-èdè. Wọ́n lérí wípé ìfẹ̀hónúhàn yìí yóò wáyé bí wọ́n bá sọ àbá yìí dòfin. Wọ́n ní pẹ̀lú ìṣọ̀kan ni àwọn fi kọ àbá tí wọ́n ń gbèrò yìí nítorí àwọn ti rí àpẹẹrẹ wípé ìjọba fẹ́ fi òfin gba gbogbo ẹ̀tọ́ lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè. Àwọn sì ti ṣetán pẹ̀lú ohun ìṣọ̀kan láti lòdì sí àbá tí kò ṣe ọmọ orílẹ̀-èdè lóore. Ẹgbẹ́ yìí ní ohunkóhun kò ní dí àwọn lọ́wọ́ láti dáàbò bo ìwọ̀nba ẹ̀tọ́ wọn tí yóò kù gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Lára rẹ̀ ni ìkórajọ fún ìfẹ̀hónúhàn bí wọn kò bá jọ̀wọ́ àbá yìí ní kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Iléeṣẹ́ ológun ti sọ wípé ikọ̀ wọn ti parun ibi ìfọpo 27 tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ ṣe lòdì sí òfin tí wọ́n sì ba lítà epo tí ó lé ní 100,000 jẹ́ ní gbogbo ẹ̀ka tí wọ́n ti ń fọ epo ṣe lòdì sí ìlànà òfin. Adelé adarí agbẹnusọ 6th Division Lt Col Danjuma Jonah Danjuma ni ó sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde. Ó ní ikọ̀ ológun 29 Battalion níbi wọ́n ti ń fimú fínlẹ̀ ni wọ́n ti ṣe àwárí èyí létí omi Imo níbi tí wọ́n mọ̀ bí ẹni mowó fún oríṣiríṣi iṣẹ́ ìwà ọ̀daràn. Èyí lékún sí ibi ìwà epo méjì tí wọ́n kọ́kọ́ ṣe àwárí pẹ̀lú 1,100 lítà epo rọ̀bì tí wọ́n jí. Bákan náà ni wọ́n gba ọkọ̀ 3 tí epo automotive gas oil kún inú rẹ̀ tí wọ́n kó sínú àgbá GP tank àti àpò tí àpapọ̀ gbogbo rẹ̀ lé ní 8,000 litres. Gbogbo rẹ̀ ni wọ́n ti parun pátápátá. Adarí gbogbogbò fún ikọ̀ 6th Division Major General Jamal Abdulsalam wá gbóríyìn fún ikọ̀ wọ̀nyí fún iṣẹ́ takuntakun bí ó ti ké sí wọn kí wọ́n rí i dájú wípé gbogbo ọ̀pá epo ni ó wà lámòjútó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.